lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 1986 ẹ gbọ́ mi dáadáa o ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 1986 ìyẹn the 19th of October 1986 ìní ariwo ńlá mà sọ lórílẹ̀‐èdè yìí nígbà tí wọ́n fi bọ́ǹbù onílẹ́tà pa gbajúgbajà ọkùnrin olóyìn Dele Giwa tí wọ́n fi bọ́ǹbù pa ní ilé ẹ̀ ní ìpínlẹ̀ Èkó ọjọ́ kẹrìndínlógún oṣù kẹta ọdún 1947 ni wọ́n bí Dele Giwa inú ààfin Ilé Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n bí sí nítorí bàbá ẹ̀ jẹ́ òṣìṣẹ́ Ọọ̀ni Ilé Ifẹ̀ àsìkò náà ọba Adésọjí Adérẹ̀mí ṣùgbọ́n ọmọ ìlú Howan nípínlẹ̀ Ẹdó ẹni Dele Giwa o lára àwọn oníròyìn tí kìí bẹ̀rù tí wọ́n sì máa ń ṣèwádìí láti tú àwọn àṣírí ìkọ̀kọ̀ pàápàá àṣírí ìjọba síta ní Dele Giwa ó fẹ́ lójú alágbára orílẹ̀-èdè yìí tí kò mọ tàbí bẹ̀rù Dele Giwa nígbà ayé ẹ̀ nítorí àwọn ìwádìí àtàwọn àṣírí tó máa ń tú síta lágbára púpọ̀ ilé-iṣẹ́ ìwé ìròyìn Newswatch ní Dele Giwa ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ pé òun àtàwọn oníròyìn bíi Ray Epo Dana Gbase àti Yusuf Mohammed ni wọ́n jọ dá ìwé ìròyìn ọ̀hún sílẹ̀ lọ́dún 1984 kó tó di pé ìwé ìròyìn náà jáde fún ìgbà àkọ́kọ́ lọ́dún 1985. ìwé ìròyìn Newswatch tí Dele Giwa jẹ́ olóòtú rẹ̀ ó gbajúmọ̀ púpọ̀ láàrin ọdún 1985 tó jáde táwọn alágbára pàápàá àwọn sójà tó ń ṣèjọba lórílẹ̀‐èdè yìí sì bẹ̀rù ẹ̀ púpọ̀ ṣá o síwájú ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 1986 tí Dele Giwa jáde láyé ló ti ń kojú wàhálà lọ́dọ̀ ìjọba Dele Giwa kọ àpilẹ̀kọ kan sínú ìwé ìròyìn ẹ̀ láti sọ fún ìjọba ọ̀gágun Ibrahim Babangida pé bí ètò kan tó gbé jáde ńgbà náà ìyún second tier foreign exchange market kò bá so rere àwọn aráàlú yóò ju àwọn tó ń ṣèjọba ọ̀hún lókùúta o ọ̀rọ̀ yìí jẹ́ kí Dele Giwa wọ wàhálà ìjọba Babangida tó sì jẹ́ pé báwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe ránṣẹ́ pé làwọn sójà náà ránṣẹ́ pé láti wá fọ̀rọ̀ wà lẹ́nu wò bó ṣe wá dẹjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún 1986 ìyẹn ọjọ́ kan sí ikú Dele Giwa ní ọ̀gá àgbà ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn sójà ọ̀gágun Halilu Akilu ó pe ìyàwó Dele Giwa torúkọ ẹ̀ ń jẹ́ fún mi lórí fóònù láti béèrè àdírẹ́sì ilé wọn o lẹ́yìn tí Halilu pe ìyàwó Dele Giwa lórí fóònù nìyẹn sọ fún ọkọ ẹ̀ tó sì ń béèrè ìdí tí Halilu fi ń béèrè àdírẹ́sì ilé wọn bó ṣe wá dọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 1986 tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ni Halilu pe Dele Giwa lórí fóònù láti jẹ́ kó yé pé òun kàn fẹ́ ya ilé ẹ̀ láti kíni àti pé òun fẹ́ jẹ́ kó mọ̀ pé àwọn ti yanjú ọ̀rọ̀ kan táwọn ránṣẹ́ pè sí tí ọ̀gá Dele Giwa tó sì balẹ̀ o kò pẹ́ lẹ́yìn pé yìí ni Dele Giwa ní kò ń jẹ oúnjẹ àárọ̀ lọ́jọ́ náà inú ilé Dele Giwa tó wà lójúlé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n òpópónà Tàlàbí lágbègbè Adéníyì Jones níkẹjà nípínlẹ̀ Èkó ẹni ọkùnrin kan tó ń jẹ́ Káyọ̀dé Ṣóyínká tó jẹ́ aṣojú ìwé ìròyìn Newswatch ní ìlú London ló wá ṣàbẹ̀wò sí tásìjọ wà lọ́jọ́ náà ọjọ́ ńlá lọ́jọ́ tá à ń wí yìí o ọjọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday ló jẹ́ bẹ́ẹ̀ ni Dele gbé ọmọbìnrin ẹ̀ka tó ń jẹ́ Àìṣà ó gbé sórí ẹsẹ̀ bí Dele Giwa àti Káyọ̀dé Ṣóyínká tó jẹ́ oníròyìn aṣojú oníròyìn Newswatch nílùú London bí wọ́n ṣe jọ ń sọ̀rọ̀ ní ọmọkùnrin Dele kan torúkọ ẹ̀ ń jẹ́ Bílí ló mú mẹ́ta wọlé fún bàbá ẹ̀ ọmọkùnrin náà ní security ilé àwọn ní ẹnìkan mú lẹ́tà náà wá fún bàbá òun tóun sì gbà lọ́wọ́ ẹ̀ láti wá fún un bí Dele ṣe wo lẹ́tà náà ó rí orúkọ kan tí wọ́n kọ síbẹ̀ látọ̀dọ̀ tí wọ́n kọ pé commander in chief èyí tó túmọ̀ sí olórí orílẹ̀-èdè yìí ìyẹn pé ọ̀gágun Ibrahim Babangida ló kọ lẹ́tà náà wá lẹ́sẹ̀kẹsẹ̀ ní Dele Giwa gbé Àìṣà ọmọ ẹ̀ sílẹ̀ ó ní kó wọlé lọ tó sì fẹ́ fi tayọ̀tayọ̀ já lẹ́tà náà àsìkò tí Dele Giwa fẹ́ já lẹ́tà yìí ni Káyọ̀dé tó jókòó tì í sọ́dọ̀ ẹ̀ lóun fẹ́ wọlé lọ láti tọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí Dele Giwa já lẹ́tà ní lẹ́tà náà gba iná tó sì fa rẹ̀ ya ibi tí Káyọ̀dé Ṣóyínká ti ń tọ̀ nílé ìyàgbẹ́ ni ariwo bọ́ǹbù ti dùn ariwo bọ́ǹbù yìí gbé Káyọ̀dé ṣubú tí gbogbo agbègbè ilé Dele Giwa ní Adéníyì Jones ó sì dàrú nítorí pé wọn kò mọ ibi tí nǹkan náà ti bú gbàmùwà ẹ̀ gbàrà tí ìyàwó Dele Giwa jáde láti wo ohun tó ń dún nínú ilé wọn ló bá ọkọ ẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ kíákíá ni wọ́n ti gbé akọni oníròyìn lọ sílé ìwòsàn First Foundation Hospital tó wà lágbègbè Ọ̀pẹ̀bí ní Ìkẹjà ṣùgbọ́n Dele Giwa ó padà gba ibẹ̀ kú o gbólóhùn kan tí Dele Giwa ń tẹnu mọ́ sí tí wọ́n fi gbé e délé ìwòsàn ni pé they have gotten me èyí tó túmọ̀ sí pé wọ́n ti rí mọ́ mú ní èdè Yorùbá lẹ́yìn tí Dele Giwa kú ni wọ́n tẹ òkú ẹ̀ síta nílé ìwòsàn
táwọn oníròyìn sì ń ya fọ́tò ẹ̀. Ariwo ńlá sọ jákèjádò orílẹ̀-èdè yìí àti káàkiri àgbáyé. Ikú Dele Giwa mi gbogbo orílẹ̀-èdè títì. Agbẹjọ́rò Dele Giwa amòfin Gani Fáwẹ́hìnmí ó tutọ́ sókè fojú gbà. Ó lóun gbọ́dọ̀ ṣèwádìí ikú tó pa Dele Giwa oníbàárò òun. Babangida tí gbàgbọ́ wà pé òun ló fi lẹ́tà oníbọ̀m̀bù tó pa Dele Giwa ránṣẹ́ náà fárígà. Ó lóun kò fi lẹ́tà kankan ránṣẹ́ tí kò sẹ́ni tó mọ àwọn tó pa Dele Giwa nípakúpa. Ṣùgbọ́n Babangida lọ́pọ̀ èèyàn sì fura sí. Títí dòní ní gbogbo ìwádìí tí wọ́n ń ṣe láti mọ àwọn tó pa Dele Giwa sì ń já sí pàbó tí kò sẹ́ni tó lè sọ pàtó ẹni tó pa yàtọ̀ sí Babangida tí gbogbo èèyàn ń fura sí. Lára àwọn ẹ̀sùn tíjọba Babangida kà sí Dele Giwa lọ́rùn tọ́pọ̀ èèyàn gbàgbọ́ pé òun ló jẹ́ kí wọ́n pa á ní àpilẹ̀kọ tó kọ lórí second tier foreign exchange market àti àṣírí tó lòun máa tú nípa bí Babangida ṣe lé olórí òṣìṣẹ́ rẹ̀ ìyẹn ẹbí tó kú ìdànù. Àwọn ẹ̀sùn míì tí wọ́n ní Babangida tún kà sí Dele Giwa lọ́rùn ni bó ṣe lóun yóò gbèjà alukoro iléeṣẹ́ ọlọ́pàá Èkó Alózì Ògúngbàjà tó tú àṣírí àwọn sójà lásìkò ìfẹ̀hónúhàn àwọn akẹ́kọ̀ọ́. Bí wọ́n ní Dele Giwa ṣe ṣèpàdé pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ yunifásitì àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ láti dojú ìjọba Babangida bolẹ̀ pẹ̀lú bí wọ́n ló ṣe ń gbìyànjú láti kó àwọn nǹkan àjọ olóró wọ orílẹ̀-èdè yìí ló wà lára àwọn ẹ̀sùn tí Babangida kà sí lọ́rùn. Ṣùgbọ́n ṣá o, ojúlówó ohun tó jẹ́ kí Babangida pa Dele Giwa ní àṣírí obìnrin kan tó ń gbé oògùn olóró ìyẹn Gloria Okon tójúlówó orúkọ ẹ̀ ń jẹ́ Chinyere tí Dele Giwa fẹ́ tú àṣírí rẹ̀. Èyí ni wọ́n ló bí Babangida nínú tí wọ́n ní ó fi lẹ́tà bọ́ǹbù ránṣẹ́ láti pa á. Àṣírí tún gbà náà ni pé ó kò ní Babangida máa rán láti gbé oògùn olóró lọ sókè òkun kó tó di olórí orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ làṣírí ẹ̀ tú lásìkò ìjọba ọ̀gágun Muhammadu Buhari. Ọ̀pọ̀ àwọn àṣírí yìí tí wọ́n ló wà lọ́wọ́ Dele Giwa tó fẹ́ tú síta ìní wọn ló bí Babangida nínú tó fi ránṣẹ́ lẹ́kù sí tó sì fi lẹ́tà oníbọ̀m̀bù tó fi pa á dànù. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ẹ jẹ́ ká tún pàdé lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátọ̀dẹ̀ tí abala yìí tó ń jáde lọ́sọ̀ọ̀sẹ̀ nígbà tá a tún mú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè míì tó mi orílẹ̀-èdè títí wá sẹ́yìn fún yín. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ pè wá sórí fóònù yìí fún ìpolówó ọjà, ẹ fẹ́ ṣe kóríyá fún wa tàbí ìbéèrè 080 52 00 9427. Yorùbá tòótọ́, agbẹnusọ ọmọ káàárọ̀ oòjíire.